ta ni yóò gbọ́ wípé ọmọ kan wà ń bú ẹ̀mí àwọn tínú rẹ̀ ó dùn? ọmọ Ìlọrin wo ni yóò gbọ́ pé ọmọ kan wà ń bú ẹ̀mí àwọn tínú rẹ̀ ó dùn? ibi táwọn ìtàkùn sínú pé ya ẹ̀jẹ̀ táyé mú tẹ̀mí àmọ́ táyé mú tẹ̀mí àmọ́ bí ọmọ rẹ̀ yóò dà sí. bàbá wa ẹ̀mí Ìlọrin ọlọ́ọ̀jẹ̀ kù lẹ́mìí ọlọ́ọ̀fin lálàáfíà ara àjíǹdàrú ọmọ jẹyìn tó bú yín o n sì ní bú yín. àwọn useless mọ̀ mú agbẹjọ́rò tí ó rí sẹ́sẹ̀ yìí àwọn ni wọ́n bá gbogbo ọ̀nà tí wọ́n sì mọ fariwájú pọ̀ mọ́ ti pàkọ́. ní báyìí Tani Olohun mà ti wá tọrọ àforíjì lọ́wọ́ Emir Ìlọrin. Bákan náà ó tú àṣírí àwọn lọ́ọ̀yà tí wọ́n fẹ́ bá ṣẹjọ́ nílọrin. Bákan náà nínú fídíò ilẹ̀ ti gbọ́ gbogbo ẹ̀ pátá lẹ́nu Tani Olohun bí ọ̀rọ̀ ṣe lọ, bó ṣe tọrọ àforíjì lọ́wọ́ Emir Ìlọrin àti bó ṣe tú àṣírí àwọn lọ́ọ̀yà nílọrin tí wọ́n fẹ́ gbé tó fẹ́ bá ṣẹjọ́. Ẹ bá mi share fídíò yẹn jẹ́ kó lọ viral, jẹ́ ká lè jọ gbọ́ kúlẹ̀kúlẹ̀ lẹ́nu Tani Olohun fún ẹ̀. Ó yá lókè lọ́hùn. kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá, akéwà ilé ìfẹ́ Tani Olohun káàkiri àgbáyé pátá ó jẹ́ fún wọn nìfọ́ ìtẹ́gbẹ́ onídìí láṣẹ lọ́wọ́ Olódùmarè láṣẹ lọ́wọ́ Ifá. wọ́n ilé ìfẹ́ Tani Olohun nǹkan kan ló ṣẹlẹ̀ tí wọ́n kà mí lára tó fẹ́ kí n bá ṣe fídíò yìí lórí ọ̀rọ̀ useless imam àti barrister Adémọ́lá Àjàlá. gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí àsáwọn méjèèjì ni wọ́n ń pa ni wọ́n ń gbé àìríṣẹ́ṣe wọn àìríṣẹ́gbà wọn ló fà á tí wọ́n fi ń dá kéèsì sílẹ̀ táìpá àwọn ni wọ́n ń dá kéèsì sílẹ̀ àwọn ni wọ́n ń pa àwọn ni wọ́n ń gbé. ní táìpì ṣàkéèsì ni ẹ̀rí pé lágbà àti kéèsì lágbà tó ti bẹ̀rẹ̀ sí ní jáde kéèsì yìí kò ní defendant kò ní complainant, àwọn náà lọ́yà àwọn complainant. wọ́n wá mọ̀ọ́mọ̀ dá gbogbo kéèsì wọ́n lọ mú ẹjọ́ tí ò nítumọ̀ wọ́n dálẹ̀. tẹ́ bá ti wá dá ẹjọ́ tí ò nítumọ̀ lẹ̀ wọ́n wà wá gbogbo ọ̀nà tí wọ́n fi mọ́ lọ mọ́ Emir Ìlọrin lọ́rùn. wọ́n tẹ̀sí táwọn lọ mọ́ Emir Ìlọrin lọ́rùn gbogbo ọmọ Ìlọrin yóò dà sí. wọ́n lọ ẹjọ́ tí ò nítumọ̀ lẹ̀ táwọn ẹjọ́ tí ò nítumọ̀ lẹ̀ àwọn ni complainant àwọn náà lọ́yà. táwọn ṣe wá rí pé wọ́n táwọn fẹ́ jẹ́ kí wọ́n fẹ́ kẹjọ́ òun nítumọ̀ wọ́n wà kọ́gbẹ́ tí ò nítumọ̀ wọlé wọ́n àpá àlọ́mọ gbẹ́jọ́ tó nítumọ̀ wọlé wọ́n à lọ pé wọ́n à lọ mú ti Emir Ìlọrin mọ́. Emir Ìlọrin ò rẹ́ wọn sẹ́ o òru ò ní ìmọ̀ọ́sẹ̀ mọ̀ wípé ogun tó ń ṣe bàbá yẹn kan ra jókòó bàbá ń jókòó jẹ́ wọ́n sì lọ kó ọ̀nà bàbá wọn. kọ́wọ́ mi lè bá yín dáadáa kí pé jọ́ wọn ò ní complainant o kí pé kò ní complainant báyìí náà o ó ní complainant according to ìwé wọ́n yí àwùjọ kan lọ́rùn pé àwùjọ báyìí ó ń pe Tani Olohun lẹ́jọ́ wọ́n yí mọ́ lọ́rùn nínú ìwé. ṣùgbọ́n lójú ayé báyìí àwọn fúnra wọn mọ̀ pé àwọn náà ni complainant. níjọ́ tí wọ́n bá gbé máa sọ pé wọ́n pe kóòtù àwọn náà wọ́n kọ̀tà lé mọ́nìkan bóde pé àwùjọ yìí wọ́n lo respect àwùjọ yìí kódà àwùjọ tí wọ́n sọ gan ó lè jẹ́ pé àwọn gẹ́gẹ́ wà ń bẹ̀ yín padà sọ̀rọ̀ débẹ̀ torí nínú ìgbà tí wọ́n fi tán sí ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú olóyè Sunday Igboho wọ́n sọ pé àwọn pe ará àwùjọ nígbà tí wọ́n tún padà àwùjọ ó tún di Adémọ́lá Àjàlá nígbà tó pé òun tí US mọ̀rù tó ní òun àti ará àwùjọ kìnnìkan àṣìfàṣì tán sọ̀rọ̀ ó tún di Adémọ́lá Àjàlá nǹkan fi mọ̀ pé ọ̀rọ̀ wọn kò lẹ́sẹ̀ lẹ́nu ṣùgbọ́n wọ́n gbọ́ ọ̀nà tí wọ́n fi lọ mọ́ Emir lọ́rùn kí gbogbo ọmọ Ìlọrin lè bá a dá sí. ẹ dákun ẹ bá ń pa àwọn méjèèjì wípé kí wọ́n dákun tí wọn ò bá ríṣẹ́ gbà ẹ̀rọ kọ́ fún wọn yàdá fún wọn kí wọ́n lọ mọ́ roko iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ yọmọ jalè ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kéèpé o lọ́ọ̀yà ṣiṣẹ́ láìsọ́kọ́ àtàdá ní ètí ìpè ẹ̀rẹ́ jí mú rọkọ́ àtàdá èyí tí wọ́n fi mọ́ pa ọ̀ràn lọ bá kábíyèsí Emir Ìlọrin èyí tí wọ́n mọ́ pa ọ̀ràn lọ bá Emir Ìlọrin torí ọ̀rọ̀ òye mi ẹja ti bí wò nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ olóyè Sunday Igboho nínú fọ́nrán náà máa ń play bí ẹ̀mẹ́ wọ́n ti sọ síwájú pé àwọn àwùjọ àwọn làwọn gbéra àwọn wípé àwọn fẹ́ kọ́yà fún Ìlọrin ẹ wá gbọ́n tí wọ́n sọ tẹ́lẹ̀kẹ́ fi mọ̀ pé wọ́n mọ̀ mú Emir Ìlọrin wọ̀rọ̀ kí ogun ọmọ Ìlọrin lè bá a dá sí. inú mi dùn ní orí mítìntà sí lóru òní tó jẹ́ àwọn ọmọ ọkọ̀ Ìlọrin tó sọ fún mi pé ní tó ń ṣẹlẹ̀ ní o Emir Ìlọrin bàbá dáadáa ni wọ́n o wọn ò lágbẹ́jọ́ àwọn náà wọ́n lọ́yọ̀ọ́ náà ń tọ́yọ̀ bọ̀ wọ́n sì ní ìkankan náà àwọn méjèèjì wọn ọ̀rọ̀ kọ̀ wá fún Emir Ìlọrin rí tàbí kó kàn sí ẹgbẹ́ nǹkan tó jọjú wá fún Emir Ìlọrin àfi kó mọ̀ rìn lọ kó mọ̀ rìn bọ̀ kó mọ̀ mẹ́jọ wá bàbá wa ọmọ kan tí ló fẹ́ wá gbà lùmọ́ yín lórí bàbá wa ọmọ kan tó ti ń bú yín
wọ́n ní bẹ́ẹ̀ wọ́n ṣe wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ṣe ìta fi mọ̀ pé Emir Ìlọrin kọ́ ló rán wọn rèé nígbà tí wọ́n pé wọ́n ní olóyè Sunday Igboho ọmọbìnrin kan ló kí gbàjarè láti ìpínlẹ̀ Kwara wípé wọ́n pa àwọn ló pe olóyè Sunday Igboho olóyè Sunday Igboho wá sọ pé kódà àwọn wà sí ìpínlẹ̀ Kwara àwọn wà fi ìrù ẹkùn lọ́lẹ̀ nígbà tí useless imam tí ó sọ̀rọ̀ ẹgbọ́n tán sọ nípa olóyè Sunday Igboho ẹ̀rọ agbárin. It's no more a secret. Sunday Igboho olóhùn champion Yorùbá Nation. So bóòdà nígbà wà sí fẹ́ trust rẹ̀ and Yorùbá Nation gbà yẹn gbogbo àwọn activities wọn wọn ni pé wọn làwọn bọ̀ wá ìjákè lọ ní àwọn akókò ń bọ̀ wá àwọn fẹ́ wá Yorùbá lọ ní so ìdí ń pa wá lẹ́rìn. ṣé ẹ gbọ́ àní tí mo nílò nù ọmọ Ìlọrin kan jáde ké gbàjarè pé kó lè Sunday Igboho gbà wọn nígbà táwọn eléyìí gbẹ́jọ́ lọ kóòtù ẹgbọ́n tí wọ́n lọ sọ wọ́n ń sáré mú Emir Ìlọrin wọ́n ń sáré mú ọ̀rọ̀ Emir Ìlọrin mọ́ wọ́n lè Sunday Igboho láwọn ń bọ̀ wá láti wá yọ Emir Ìlọrin láti wá ṣé olóyè Sunday Igboho wọn ò gbé ọba dání láti bí wọn wà gbádé dání wọn wà ní Emir Ìlọrin ó dìde kọba tí wọn ó jókòó ni ẹjọ sí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ti ń gbọ́ ntí irú ẹkùn stand fún ntí irú ẹkùn ṣe níjọ́ wo lẹ gbọ́ pé irú ẹkùn lọ ìlú kan wọn á sọ pé wọn ń yọba àbẹ́rẹ́ wo lẹ gbọ́ pé irú ẹkùn dá sọ́rọ̀ òye rí ṣùgbọ́n torí kí wọn ó lè bá a mú Emir Ìlọrin wọnú ọ̀rọ̀ tọ́rọ̀ kìtà àmàtí Emir Ìlọrin wọnú ọ̀rọ̀ gbogbo ọmọ Ìlọrin ó dá sí torí ẹ̀ ni wọ́n sọ pé wọ́n lè lè Sunday Igboho ń bọ̀ ipe tó lè Sunday Igboho ti dé ó fẹ́ wá jọba àwọn ẹgbọ́n ṣé tí irú ẹkùn dúró fún ni pé kéèyàn máa jọba. ọ̀nà fún tí wọ́n ń dà jù. ọ̀nà fún tí wọ́n ni wọ́n ń dà jù. nígbà wo ló fẹ́ gbà. nípasẹ̀ díẹ̀ yìí bàbá wọn lájú lọ Emir Ìlọrin ẹ dákun mo bẹ̀ yín àwọn ẹni yìí àwọn ni wọ́n ń gbé wa kọlu Emir Ìlọrin nítorí àpá àwọn sáfẹ́ ṣiṣẹ́ táwọn ó ṣe wọn ò fìgbà kan lọ ra nǹkan gbòógì fún Emir Ìlọrin láti fi appreciate wọn ṣùgbọ́n òkúta àwọn bá ti dá ẹjọ́ kan lẹ̀ wọ́n òkúta àwọn bá ti mú ti Emir Ìlọrin mọ́ wípé gbogbo ọmọ Ìlọrin wọn ò dá sí wọ́n sì mọ̀ kó sọmọ Ìlọrin tí ó gbọ́ pé ẹnìkan bú Emir Ìlọrin tí ó ní support àwọn gbogbo ọgbọ́n tí wọ́n dá nìyẹn màá tún wá play fánà mi nípa ti kóòtù àbí bó wọ́n sọ pé wọ́n lọ lórí ọ̀rọ̀ tèmi tí bàbá kan tó ti sọ̀rọ̀ ẹ rí i pé ìyìn tí wọ́n sọ pé lè Sunday Igboho fẹ́ ṣe yìí ipò lè Sunday Igboho ipò wọn fẹ́ wá yọba àwọn wọ́n fẹ́ wá gbé adé wá ẹ rí i pé the same thing náà látún sọnù tèmi náà ẹjẹ sáré gbọ́ fọ́nà náà ẹjẹ sáré gbọ́. Emir ó ní Fúlàní àwọn wíwọ ní kì í sọba Ìlọrin ó ní Emir yìí túmọ̀ sọba àwọn kan bíi mọ́gàwéjì kan ni àwọn sẹ̀yìn ọba Ìlọrin ni. ṣẹ́gbọ́ ohun tí mo sọ gangan nu ṣẹ́gbọ́n tó lè mi náà sọ ní ìsìnbáyìí wọ́n sọ pé mi náà sọ pé Emir ò túmọ̀ sọba wípé mo sọ wípé àṣẹ tún yọba Ìlọrin ó làwọn tó wá pè mí wá sọ fún mi pé nígbà tí kéèsì alákọ̀ọ́kọ́ náà wípé n tó ṣẹlẹ̀ náà nu wọ́n lọ bá Emir Ìlọrin wọ́n àmọ́ sọ gbogbo nǹkan tí a sọ gbogbo nǹkan tí wọ́n rí pé ó ṣeé ṣe kó bí Emir àánú wọ́n àmọ́ sọ láti gbé wa kọlu Emir wọ́n yàn kó tá gbé wa kọlu Emir gbogbo ọmọ Ìlọrin ó dá sí gbogbo ọ̀nà yìí ni wọ́n ti yà kalẹ̀ wọ́n ó dẹjọ́ tí ò ní túmọ̀ lẹ̀ wọ́n àti wá dẹjọ́ tí ò ní túmọ̀ lẹ̀ wọ́n wọ̀ wá gbogbo ọ̀nà tí wọ́n gbàgbé ti Emir wọ̀ ẹ rí i pé ní ìsìn báyìí wọ́n padà polisi Sunday Igboho àwọn aláṣẹ kíníkan ṣe ti sùọ́ pé ẹni wá gbọ́dọ̀ lórí Emir sólè Sunday Igboho fọba jẹ́ ibìkan rí bákan náà ní tọ́sọ pẹ̀lú tèmi náà pé ìyẹn pé mi jẹ́ kọjá tí mo ṣe fídíò tèmi rò pé bóyá Emir Ìlọrin ló rán wọn jáde láì mọ̀ pé bàbá òun mọ̀ kankan ẹ wá wo gbogbo ìyìn tí wọ́n gbìyànjú àti dálẹ̀ bí kógun ó ṣẹlẹ̀ kíjà ó ṣẹlẹ̀ káàní àwọn lọ́balọ́ba ó dàrú ta ni yóò gbọ́ wípé ọmọ kan wà ń bú Emir àwọn tínú rẹ̀ ó dùn ọmọ Ìlọrin wo ni yóò gbọ́ pé ọmọ kan wà tí ń bú Emir àwọn tínú rẹ̀ ó dùn ibi táwọn ìtàkùn sínú pé ya ẹja táyé mú tẹ́mí àmọ́ táyé mú tẹ́mí àmọ́ gbé ọmọ rẹ̀ yóò dà sí bàbá wa Emir Ìlọrin ọlọ́ọ̀ jẹ ògùn lẹ́mìí ọlọ́ọ̀ fún yín lálàáfíà ara àjíǹde àlọ́ mọ̀ jẹ yín tó bú yín o sì ní bú yín àwọn useless mọ̀ mú agbẹjọ́rò tí ó ríṣẹ́ ṣe yìí àwọn ni wọ́n wá gbogbo ọ̀nà tí wọ́n sì mọ̀ fara wájú pọ̀ mọ́ tí pàkọ́ wọ́n ti mọ̀ táwọn bá ti fara wájú pọ̀ tí pàkọ́ tán wọ́n ti mọ̀ pé gbogbo àwọn ọmọ Ìlọrin wọ́n ti mọ̀ pé gbogbo ni ó dà sí torí kò sọmọ Ìlọrin kò tí ẹ̀ sọ pé ìjà sọmọ Ìlọrin gan ọmọ àlèlú kan ni wọ́n ó bú
olórí mọ́ọ̀lù náà tí ò ní já sí tó máa sọ wípé tòótọ́ gbogbo ẹ̀mí àlọ́ ni àtàwíjàre àtàwíjẹ̀bi lórí èèyàn bàbá wa ọlọ́lájùlọ ẹ̀mí àlọ́ ni mo tọrọ àforíjì ẹ dákun ìdùnnú ni oúnjẹ àgbà inú yóò ní bàjẹ́ nígbà kọ̀ọ̀kan ẹ̀mí yóò sì gùn àlàáfíà tẹ́bi lórí ayé yín gbó Olódùmarè yóò fún yín igba ọdún kan fún yín bàbá wa ẹ dákun gbogbo ẹ̀yin ọmọ lọ́ní tẹ́ pé ìtẹ́yìn gbọ́ ni pé wọ́n ta Ọlọ́run bú ẹ̀mí àlọ́ ni ẹ dákun gbogbo yín náà ẹ foríjì mi ìyìn tó bú ẹ̀mí àlọ́ ni o àwọn agbẹjọ́rò òpònú méjèèjì tí ó rí sẹ́sẹ̀ àwọn ni lùsídà gbogbo olólùfẹ́ wa ojú ní tiyàn ìtẹ́jú wò ní fún ìtẹ́jú nídìí. ẹ ṣeun ní àti Ọ̀sáfíìsì TV ni a ti mú fọ́nrán ìwá fún wa nípa Tani Olohun àti àwọn US máàmù ní Ìlọrin Kwara tí lọ́ọ̀yà tí wọ́n fẹ́ bá Tani Olohun ṣe ẹjọ́ tí wọ́n ti fáìlì kéèsì fún. Tani Olohun ti wá jáde báyìí o ẹni ẹlẹ́ni ọ̀nìyàn ọlọ́nìyàn kò fẹ́ ṣẹ̀wọ̀n ó ti wá túbá lọ́wọ́ Emir Ìlọrin pé mi ò tó yájú sí yín o gbogbo àtàdíjọ owó fọ́nrán yìí pátá kí lẹ́yìn náà rí sí fọ́nrán yìí ẹ bá wa dá sí o kí Tani Olohun kó má ṣẹ̀wọ̀n o ẹ jọ̀ọ́ o a ní rí wàhálà o ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe sí ìkànnì àti Ọ̀sáfíìsì TV ẹ wò sàlẹ̀ yẹn ẹ má rí subscribe button yẹn bá wa gbówó lé ọwọ́ tẹ́ ẹ fi ń subscribe yẹn ẹ ní fi gbọ́mọ sí o ẹ fi gbé nǹkan rẹ ṣe gbogbo tẹ́ bá dáwọ́ yẹn lé o máa yọrí sí rere ẹ ṣeun ó dàbọ̀.